Leo, as we continue celebrating the life and work of Dr. Kola Oyewo, this first sequence from Kòseégbé reminds us that great performances often emerge from unexpected talents and great partnerships. Àwọn ọmọ yín kan yájú sí mi ó sì fẹ́ kí o bá mi bá wọn wí. Ó yẹ kó ọmọ rẹ tán lè máa halẹ̀ mọ́ tí mo tún dárúkọ rẹ. Kí ni wọ́n ṣe? Ẹ ṣe ibì kan mo ti ń bọ̀ o ẹrù kékeré tí mo ní wọ́n ti wò ó wọ́n ti wo gbogbo ẹ̀ wọ́n ti sàlámì ẹ̀ fún kí n sì wá jáde síta lẹ́yìn tó bá tún ní kí n gbẹ́rù wá síbí àwọn fẹ́ yẹ̀ wò kí n tún ṣe àpótí mi mo wá láyé ẹ̀ mo sọ fún un pé yóò mọ bí mo ti jẹ́ mo sọ fún un pé ojú rẹ̀ yóò já. Báwo ló ti jẹ́? Báwo ló ti jẹ́ tí wọ́n fi gbọ́dọ̀ tú ẹrù ẹ wò? Bí ò bá sẹ́rù òfin nú ẹrù ẹ bí wọ́n fẹ́ yẹ̀ wò nígbà àgbà ó yẹ kó gbà wọ́n láyè. Ara wọn ni ẹ fẹ́ mọ forúkọ mi jáde. a ó lè wẹ̀ ọlọ́ọ̀ má jẹ́ má tó bá rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá síwájú mi mọ́ o gbọ́. ẹ̀yin játijàti onífàyàwọ́ ò lè wọ̀n wọ̀nyí. ó dàbọ̀ má lọ ṣírọ̀. Facing Kola Oyewo in this scene is none other than Dr. Tunde Adegbola, a multi-talented engineer by profession, yet completely convincing as the wealthy smuggler whose influence and affluence drive much of the story. It's always fascinating to see someone from outside the acting profession deliver such a measured and believable performance. And then there is the ever graceful Peju Ogunmola, elegant, confident, and quietly persuasive. She plays the beautiful seductress planted to bring Mako down. Ẹ pẹ̀lẹ́, ẹ kú àṣeyẹ mi. A máa rí yín. Bẹ́ẹ̀ mà ni, ẹ ṣàpò ayẹyẹ náà. Ẹ kú tọjọ́ bí. Tí mo tiẹ̀ ń wò pé bóyá mo ti pẹ́ lẹ́yìn, àṣé mi gan ni wọ́n kọ́kọ́ dé. Bó ti wù kó rí, ṣáà tiẹ̀ kọ́kọ́ gba ẹ̀bùn yìí náà. Ṣé mi ò sọ fún yín mọ́ ni? Pé kí nìyẹn? Ẹ má bínú, a ti yẹ ayẹyẹ sọ́jọ́ mẹ́jọ òní. Àṣé mi ò sọ fún yín, gbogbo èèyàn mo sì ti sọ fún o. Ẹ má bínú, ẹ forí jì mí. Bó o bá rí adúrú iṣẹ́ tí mo pa tì pé kí n fi lè ráyè wá bí ayẹyẹ yìí. Ẹ má bínú, iye mi ló fò. Kò burú ń gbà náà èmi ò mọ̀ ọ́ lọ. Lílọ báwo ẹ ń bá mi jà ni. Ṣé ẹ lè wá kí mi tẹ́lẹ̀ ni? Ẹ fara mọ́ mi díẹ̀, bóyá ẹ tiẹ̀ kúkú ní ráyè lọ́jọ́ mẹ́jọ. Mi ò lè ráyè wá ní tọjọ́ mẹ́jọ náà. Ẹ wá jókòó kí n kúkú ṣe yín lálejò tí yín lénìí. Ẹ jókòó. Kí lẹ máa mu? Coca-Cola tàbí Fanta. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Gbogbo bíà tó wà nílé ayé yìí mo ní. Gbogbo ọtí líle tó wà nílé ayé yìí náà ni mo ní. Kò wá sírú wáìnì tẹ́ fẹ́ tí mi ò ní o. Èyí ò wá pọ̀. Ó dáa náà, mo lè mu wáìnì díẹ̀. Wáìnì? Ìyẹn ti ẹ̀ ṣì dáa. Mo ń bọ̀, ẹ jọ̀ọ́. Ẹjọ́, ẹ bá pa kòkòrò tó jẹ mí lẹ́yìn mi. Ẹ bá mi wò, ẹ bá mi wò. Èmi ò rí kòkòrò kankan o. Ẹ ti ẹ̀ fọwọ́ pa. Ẹ bá mi fọwọ́ pa, ẹjọ́. Ẹ bá fọwọ́ pa dáadáa. Ẹjọ́. Ẹ ṣé. Tó àṣèyí ṣàmọ́dún o. Ṣé
ọlọ́jọ́ òbí, àníkún owó, àbílẹ̀ ọmọ, ọ̀pọ̀ àlàáfíà tí ṣe baálẹ̀ ọrọ̀, òye àmọ́dún káfàlà ìkú dẹ́gbẹ̀rà. ire o, kí eléyìí jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀rẹ́ tó kún fún adùn bí oyin. àṣẹ. ẹ̀dẹ̀ ṣeun mi ọjọ́ sí tó wọ ẹrù mi tí mo rí gbà. ìyẹn ò tọ́pẹ́, àwọn olè kan pọ̀ ni ṣùgbọ́n ọwọ́ fẹ́ bá wọn ná. àtàwọn èèyàn ńláńlá tó wà lẹ́yìn wọn. èyí tí mo bá rí mú nú wọn n ó fi jófin. ọlọ́run á sì fún yín ṣe. àṣẹ. ilé yín ìmọ̀ dáa o. bàbá mi ló kọ̀ àmọ́ àwọn ṣì wà ń bàdàn. èmi àtàbúrò mi obìnrin la jọ ń lọ bí. òun ṣẹ̀ṣẹ̀ wọlé sí yunifásítì èkó ń bí ni ọgbà lọ́hùn ló dẹ̀ ń gbé. ó dàbí ẹni pé mo máa ń rí ẹnu mọ́tò ayọ́kẹ́lẹ́ funfun kan báyìí. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ọkùnrin tó wà ń bàdàn lónìí tán bá kàn wá lo òpin ọ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ ń bí ni mo máa ń fi mọ́tò wọn ṣakọ kiri. èmi ò tí ì ra mọ́tò. ìwọ náà máa ní tiẹ̀. àṣẹ o mo la yín báyìí lọ́rọ́jú yín là ń wò. ẹ̀gbọ́n ẹjọ́ ẹ bá mi jó. a dùn mọ́ ẹjọ́ ni. àbí o bàbá kéré ni. kéré wẹ̀ èmi wò pé nígbà tẹ́lẹ̀ ti sún ayẹyẹ síwájú. ibi táyé bá ti bá ní náà la ti ń jẹ. rárá n ò lè bọ́ agbádá bá. ó ti ẹ̀yẹ́ mi nínú ilé ìwò. kò burú. ó yẹ máa bọ̀ orí gbogbo yàrá wà ní. yàrá ló tóbi báyìí. ẹ wọlé. bẹ́ẹ̀dì rẹ ni bẹ́ẹ̀dì rẹ ló tóbi rẹ báyìí. ó dẹ̀ tóbi púpọ̀. ó rí kíní wáìnì nǹkan mu yẹn ó dàbẹ̀ fún ó lágbára díẹ̀. ó lágbára púpọ̀ náà o. ó lágbára gan ni. ètò ẹ̀ tí ń là ó. ẹ jẹ́ kí n kú bá yín bọ́ agbádá. Sílífà, kí ni tó ṣe fún mi iná? Mi mọ nǹkan kan pa ẹ. Gbọ́ná, àwọn wo ni wọ́n rán ọ sí mi? Nítorí Ọlọ́run èmi, mi mọ nǹkan kan pa ẹ. Àmọ́ ẹnìkan tí mo fura sí tó lè ṣerú eléyìí fún mi kò jọ́kọ mi àtijọ́. O ti lọ́kọ? Mo ti ní kan rí
a máa ti túká ṣùgbọ́n gbogbo ìgbà ló máa ń wá ìṣẹ́ sí mi lẹ́sẹ̀. ẹni tó wù ó ṣe ọlọ́run ti dójú tì í sórí fíìmù yìí iná ni wọ́n fi jó. iná náà ni kẹ́ ẹ fi jó. sáà ti dúpẹ́ lọ́wọ́ òbí. Ọlọ́run ṣeun o a máa dúpẹ́ o a dúpẹ́ o. okùn gbàparò. Watching these three performances together reminds me that cinema is always a conversation between actors. Each performance strengthens the other, and together they create moments that continue to endure many years after they were first filmed. As we remember Dr. Kola Oyewo through this special From My Death season, his family has announced the funeral arrangements celebrating a life of artistic legacy. The program begins on Wednesday, 5th August 2026 with a wake-up and service of songs at St. Mary's Catholic Church, Igboya, Ile-Ife. It continues with an exhibition of his works, tributes from his colleagues, and a cultural evening and a line-in state before the funeral rites on Friday, 7th August 2026, followed by his interment at Oba-Ile and a reception in his honor. It's a fitting farewell to a great thespian and a humble man whose life was devoted to teaching culture and the performing arts. May his memory continue to inspire generations of actors, scholars, and storytellers. This is an exemplary life, well performed. Until next time, from my desk, my name is Tunde Kelani TK. Ire ni o.